Welcome to Whispers. So, thiefnubu went to go and visit the Awujale of Ijebuland at Ijebuode. You see, àwọn ọba nìyẹn. Òun ló lọ yàtọ̀ sí àwọn ọba máfìdí-mága. Àwọn ọmọ máa ṣe fòrò fìṣọ káàkiri. Wọ́n ní ibi gẹrẹjẹ là bá gbà. Àwọn ọba tó mọ self-worth wọn, tó mọ value wọn, tó mọ nǹkan tó carry, tó mọ the importance of the throne, tó mọ represent, tó mọ the importance of it. So although I have my reservations, but let's find out what Awujale and Tinubu said at Ijebuode. Awujale started the conversation, and he said, God spoke through you when you said it is your turn. I beg to differ. Now, that is him. He is self-serving, self-indulgent, speaking for himself. Okay, sir. Now, let's just leave God out of this, okay? Let's leave God out of this. That God spoke to you when you said it is your turn. No, that is him. His human voice telling him it is his turn. You are no longer the father of Nadeko. You are now the father of President Tinubu. So this is the two of them equalizing themselves, somewhat equal, This is Tinubu now replying that you are no longer the father of Nadeko. You are now the father of self-select, presidiot Tinubu. Really? Father indeed. Bàbá ẹgbẹ́ mo yọ ọmọ tó bí. Àpọ́nlé ni bàbá ọmọ bàbá ẹ̀ Tinubu. Ọmọ bàbá ẹ̀. Oh my God, this is interesting. Awujale speaking now. You must be fair to all Nigerians in everything you do. You have started well. You must continue that way. Kábíyèsí. No. Really? Kábíyèsí? You must be fair to all Nigerians in everything you do. You have started well. Kábíyèsí? Lẹ́nu yín. Really? Tó túmọ̀ sí pé agbépolájò ò jalè, ẹni tó gbálẹ̀ ni, ẹni Tinubu ó started well. Tinubu started well, Kábíyèsí. Wow. Ẹ jọ̀ọ́, kí ni nǹkan tẹ́ ń kọ́ àwọn ọmọ jẹ̀sí? Àwọn ọ̀dọ́ langba, àwọn baálé ilé, àwọn omidan, àwọn ìyàwó lọ́ọ̀dẹ̀. Kí ni nǹkan tẹ́ ń kọ́ wọn? Ní ẹni tó jalè, tó daṣọ àrán olè borí, tẹ́ wá ń sọ pé ó ṣe é re kó máa ṣí lọ. Really, Kábíyèsí? Ẹ sọ pé Tinubu started well.
ó started well, ó fèrú. Tinubu kò mọ orúkọ ara ẹ̀, wọn mẹyẹ tó ṣú. What am I even saying? Okay, let's go find out. This same Tinubu kábíyèsí, tell us start well. Hello. Mi lérí fùrù gbàgbọ́ kábíyèsí kó má gbàgbọ́ ọmọ gbogbo wa lọ. Ta ni NYSC certificate ẹ̀ fake kábíyèsí? Ta lórúkọ ẹ̀ fake? Ta ni academic records ẹ̀ tó wà fraudulent tó jẹ́ pé ayédèrú ni? Ta ni àmọ́bi tó ti wá tàǹbà bá ẹ̀? Agboolé ta ni tá ń yẹ́ ẹ̀? Àmọ́bi tó ti ṣẹ̀ wá. Ó lóun wá láti Ràgbìjì àbí kábíyèsí? Drug case caught by the balls. Drug lord kábíyèsí ẹ ló start well. Presidential election rigged. Ó fi ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ kàkà kọ́mọdé pamílẹ́yò máa ṣòjóró, kàkà kíkú má jẹ sèse àyàfi ṣàpàdà. Ó fi dépò ẹ̀dẹ̀ sọ pé ó start well kábíyèsí. Ó ní dual nationality. There's no big deal in having dual nationality, but being dishonest about it is totally, utterly unacceptable. Kábíyèsí ẹ ló start well. Èèyàn tó jẹ́ pé mú tó fi pé ilé ọ̀rọ̀ ọ̀nà ọ̀la ẹ̀ is questionable. Ó ní kọ̀lọ̀fínú kábíyèsí. Eléyìí tẹ́ sọ yìí láàrin láti jọjọ́ ẹ̀ bá ti dákẹ́ ọ. Ọ̀nà bá ti dákẹ́ ọ. Eléyìí tẹ́ sọ yìí tẹ́ sọ pé ó start well. Bí kò máa ṣe lọ bẹ́ẹ̀. Really? Kò sí jàǹbẹ́. Continue that way. Ẹ sọ fún pé máa jó lọ. Mo wà lẹ́yìn ẹ̀. Kó máa ṣe lọ. Kábíyèsí, mọ́tò yín ìtọ̀lẹ̀ ń rọ sí àbómi. Àwọn ayaba lọ́ọ̀dẹ̀ wọn lọ sọ́jà. Àwọn ọmọ lálágbàlá gbogbo bílù ṣe wọ́n gógó tí ìlú kan gógó kéku òkè bí eku tẹ́yọ òkè bí ẹyẹ tí wọ́n ń jí èèyàn gbé tí wọ́n ń pààyàn tí gbogbo ẹ̀ tó pokolo muṣu tí gbogbo ẹ̀ kan òkè kò kan ẹ̀yìn kò kan yìí kò kan yìí òkè ń gbọ́ Ṣọ̀kọ́délé. Wọ́n ní o máa jó lọ, wọ́n ní o máa ṣe lọ. You told me to give you appointment that you want to come and see me. Tinubu ló ń sọ̀rọ̀ yìí. I said you to come and see me. I now told you I will surely come and see you instead, sir. I am coming. And here I am. Kábíyèsí. Ìjọba léun ṣá kò kí n ṣe wà. Ìwọ àwọn afọ̀yàyà bá tèèyàn jẹ́. Kí nìyẹn wá dà? Story for the gods. Story for the gods. Awujale ló ń sọ̀rọ̀ yìí. My joy knows no bounds. Because I know that you will give us the Nigeria of our dreams. Kábíyèsí. Ẹni tí wọ́n bá gẹṣin inú yín wọ́n lè kọsẹ̀ pé ó dùn mọ́ yín gangan, ó dùn mọ́ yín, dùn mọ́nú yín, dùn mádé, dùn mọ́ orúkẹ̀rẹ̀, dùn mọ́ ọ̀pá àtẹ̀lẹ̀
àtàṣẹ yín àbí pé torí pé ẹ mọ̀ pé yóò fún yín ní Nàìjíríà àlá yín kábíyèsí mo fẹ́ bi yín ni o láti ìgbà tẹ́ ẹ ti gbọ́njú lórí ilẹ̀ òǹdáyé tá a wà yìí o lẹ́ẹ̀ma tí ń lálà Nàìjíríà ọjọ́ mà ti ń dalẹ́ báyìí kábíyèsí àlá ò mà la ìyà ìpọ́njú ìnira mà ló bá àwọn mẹ̀kúnnù bó tilẹ̀ jẹ́ pé ẹ̀yin ẹ lè má fi ilẹ̀ torí everything is ó bẹ́ẹ̀ oúnjẹ wà everything wà bẹ́ẹ̀ sick ẹ lọ ìlú èbó ẹ lè má fi ilẹ̀ ẹ lè má mọ̀ so ẹni yóò fún yín ní Nàìjíríà dream yín ẹ jọ kábíyèsí kí ni dream yín fún Nàìjíríà torí tí mo bá rántí dáadáa tí ìwé wọn bá rán mi létí níjọ́ kìíní àná táwọn Fúlàní ń pa wá níjọ́ kìíní àná lẹ́gbẹ̀ẹ́ yín lẹ́ẹ̀lẹ́ẹ̀bẹ̀ yẹn tí wọ́n lé wọn àwọn onílé ọlọ́nà tí wọ́n ṣí wọn pàǹpà tí wọ́n ṣí wọn rí ìlú òdì kejì tí ẹbí ní àbí bẹ̀ni àbí nǹkan kábíyèsí ẹ̀ máa rún tó mọ́ ẹ̀ máa sọ nǹkan kan ẹ̀ tí ẹ̀ ṣe bẹ́ẹ̀ nípa ẹ gbọ́ kódà ẹ̀ tí ẹ̀ tó jẹ́ pé lẹ́nu ọ̀nà yín ló ti ṣẹlẹ̀ ẹ̀ máa sọ nǹkan kan kábíyèsí níjọ́ òní àná lẹ́nu kòpẹ́kòpẹ́ yìí nígbà táwọn Yorùbá nation ìlú wo ti ẹ̀ níná nítòsí yíyẹn náà ni o tí wọ́n ń ṣèwọ́de pa ìnira ipò ẹ̀jẹ̀ àdádúró ká ṣèjọba tiwantiwa after all kágbà tó dáyé nǹkan kan ládìyẹ jẹ ibí ni wọ́n bá wa bá ràn dé wa tá à ń ṣèjọba wa tí kún ń ké bí eku tẹ̀yẹ ń ké bí ẹyẹ tọ́mọ ènìyàn ń fọ̀n bí ọmọ ènìyàn lára yín kábíyèsí tí wọ́n ní òkè o ká lọ orí balẹ̀ fún kábíyèsí ẹ máa tí ààfin máa ní ẹ máa lé wọn máa ní ẹ máa sọ̀rọ̀ ẹ máa rí nǹkan kan sọ ó wá di eléyìí ẹ wá ní yóò fún yín ní Nigeria of your dreams it is a must for you to bring positive changes to Nigeria and Nigerians kábíyèsí mo fẹ́ bi yín ni ẹni tí ìfowóbà mú kábíyèsí ṣe bórí oyè lẹ́wà ṣé ìran afọbakọ máa ń jọba ẹni tí fóònù tó wáá fi ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ ìgbé rẹ̀ sórí ṣó ìlú máa fara rọ tẹ wá sọ pé ó pọn dandan fún láti mú to bring positive changes ẹjọ kábíyèsí positive changes wo ló fẹ́ mú wá kí ni positive changes tó fẹ́ mú wá ṣọmọ rí wà nù bọ́n ni èèyàn tó jẹ́ pé nǹkan tẹ́ ẹ mọ̀ sí ó gbọ́nú gbọ́n lẹ́yìn bí ìjàpá ni ọgbọ́n àgbọ̀jù ti ń pọlọ́gbọ́n lára kábíyèsí agbowó pani àgbà lọ́wọ́ mẹ́rin balẹ̀ jòǹtolo ẹni tí ó bìkítà bíi tí wù ó mọ ọ̀pọ̀ ọjọ́ mọ́ kò kàn àfàwọn péréte tóun bá ṣáà ti yó táwọn tó wà láyé kẹ́ẹ̀ tí yó bámúbámú ló yó kò mọ̀ bébí ń pọnmọ́ bá bẹ́ẹ̀ nìkan kan lẹ́wà ní kí lẹ sọ kábíyèsí it is a must for you to bring positive changes kábíyèsí ṣebí ìlú lẹ́wà afẹ́fẹ́ ìfẹ́ kó má kọ̀gì oko lára tójò bá rọ̀ àti kà àtẹni rẹ ní rọ̀lé lórí tóòrùn bá ràn àtàlábòsí àtolóòótọ́ àtonírọ́ gbogbo wọn ní ràn nínú
ló ń ràn lé lórí. Ok kábíyèsí. Ẹ tún wá tán ẹni the first major decisions you took on subsidy and monetary policies restored the hope for both your friends and foes. Kábíyèsí. Jùkú odò wọn sọ̀kò ju òkò ògúlùtù fẹ́ẹ̀ dé ògúlùtù bàbá òkò ó ń bọ̀. Ẹni tí ń bá gbọ́yìn dáadáa ẹni the first major decisions pé àwọn ìgbésẹ̀ tó gbé lórí owó epo rọ̀bì àti ọ̀rọ̀ nípa owó to restore hope kábíyèsí. Ẹjọ́ ṣé táwọn ayaba tó bá lọ sọ́jà hope náà ṣé hope náà ẹ wá gbé àwọn mẹ̀kúnnù ẹgbàráàlú sórí hope àbí hope of both your friends and foes about the future of Nigeria. Ní ẹsẹ̀ tó gbé yẹn ó mú hope wá àtọ̀rẹ́ àtọ̀tá hope fún Nàìjíríà tó ti kú, Nàìjíríà tó ti tán, tó ti lulẹ̀ bí àṣà ọmọ yín ó ti lulẹ̀. Ẹ máa sọ̀rọ̀ gan kábíyèsí. Sọ ẹ lè sọ̀rọ̀ èmi ò mọ̀ pé ẹ lè sọ̀rọ̀. You will do 2 terms of 8 years by the grace of God. Kábíyèsí. Ẹ̀yin jọlọ ẹni Tinubu yóò ṣọdún mẹ́jọ lógo Ọlọ́run àbí tó túmọ̀ sí pé tẹni bàjẹ́ ò kọ̀yìn sí kábíyèsí pé àwọn mẹ̀kúnnù tún máa jìyà fún ọdún mẹ́jọ, ìṣẹ́ àṣẹ wọn fọ́dún mẹ́jọ, òṣì àtàwọn fọ́dún mẹ́jọ, ìnira ìyà pọ̀ fọ́dún mẹ́jọ. Ẹ̀yin wí àbí torí ẹ̀yin jọ lọ. Kí lẹ tún sọ? Anyone who says you will not eat in ijebuode will wash his hand in ẹ̀pẹ̀. Kábíyèsí ẹ padà Ọlọ́run òdì àdáni eléyìí tẹ́ sọ ẹ gbàgbé ní kábíyèsí pé ẹnìkan ní ìdíyọ̀ ẹni tó bá diyọ̀ kan ló máa tu ibi tí máa pa ẹ́ wà ni máa gbà ẹ́ wà. Rílí kábíyèsí ẹ padà ẹ kò jẹ sàn. You will do 2 times of 8 years by the grace of God. Anyone who says you will not will eat in ijebuode and wash his hand in ẹ̀pẹ̀. Rílí kábíyèsí tọdún mẹ́jọ wà wá mẹ́jọ ńkọ́ kábíyèsí tẹ́ẹ̀dẹ̀ mìíràn hàn aláàfin wọ́n sì gulegule wọ́n sì fòròfìsàn jù báyìí lọ. Abẹ́ ẹ̀gbọ́n ìbádá kásọ́pẹ́ ìsàn kọ̀ọ̀kan kábíyèsí. Ṣe rí ìtẹ̀sọ̀ àwọn alálẹ̀ kọ́ àwọn alálẹ̀ orírun ilẹ̀ ibo lẹ ti sọ Ìjẹ̀bú-Òde wọ́n kọ ìtẹ̀sọ̀ àwọn tó ìṣẹ̀dálẹ̀ àpèrè tẹ́ jókòó sí wọ́n kọ nǹkan tẹ́ sọ àwọn alálẹ̀ orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá ilé ìtẹ̀sọ̀ ìwọ̀n gbá wọlé bẹ́ẹ̀ rú lẹ́bọ kò ní fi kábíyèsí bẹ́ẹ̀ ṣe létùtù kò ní gbà. Tẹ́ bá tó wá sọ yí pé bọ́wọ̀ bá kòkè
bó kàn sàlẹ̀ ó níbì kan gbé ka ní ríbi kankan gbé sí ní lè gbé dáyà dìpòdìpọ̀ máa gbé sókè dìpòdìpọ̀ wá rí gbé débì kan. Ẹ gbà bí mo ṣe sọ fún yín yẹn kábíyèsí rádaràda. Torí pé wọ́n fún yín yàn sọ pé kẹ́ ẹ ṣì lò. Torí pé wọ́n fún yín kábíyèsí ìyẹn ò sọ pé kẹ́ ẹ ṣì lò. Bá má ti sọ nǹkan kan. Eléyìí tẹ́ sọ yìí. Ẹ kó jẹ. Ẹ kó jẹ kábíyèsí. Rádaràda. Arrant nonsense. 8 years my fault. Just imagine. Ẹ wá ní àwọn tó bá sọ pé kò ní ṣọdún mẹ́jọ. Àwọn tó bá ní kò ní jẹun kábíyèsí. Oúnjẹ kí lọmọ yín Tinubu oúnjẹ kí ló ń jẹ? Toró yóò tán bẹ́kúbẹ́kú ló ń wá káàkiri. Ẹ jọ̀ọ́ kí ló tún fẹ́ jẹ? Ìgbà mélòó ló kù fún? Mi ò rókúrò. But bó ṣe wà yẹn, ibi náà la máa wà kábíyèsí. Ọ̀rọ̀ tẹ́ sọ yẹn kábíyèsí, ó wúwo. Ó wúwo kẹ́ ẹ kó jẹ. Mi ò mọ iye tí ò bá gbé fún yín bóyá in pounds, in dollars or euros or Chinese yuan or whatever or even in naira. Èyí tẹ́ sọ yẹn kò lè ṣe, alá tí ò lè ṣe ni. Èyí tẹ́yìn wá sọ yẹn reverse ni. Reverse ni kábíyèsí. For you to have invoked and involved kí lẹ sọ Ìjẹ̀bú-Òde a lọ ṣan wọ́n lẹ́pẹ̀ ẹ̀pẹ̀ kọ́ orílẹ̀ kábíyèsí. Really? You are invoking Ijebuode for him? Invoke àpèrè tẹ́ jókòó lé níjẹ̀bú-Òde invoke ẹ̀ fún. Báyìí sí kábíyèsí o ẹ ti kúrò ní religion o ṣé mọ̀ bẹ́ẹ̀ ẹ ti bọ́ sí di ìṣẹ̀ṣe level àbí ẹ ti kúrò ní religion o ṣé mọ̀ pé ẹ ti gbé God lẹ̀ ẹni you will do 2 terms of 8 years by the grace of God. Religion yín ẹ ti gbé God lẹ̀ ọ God àjòjì ẹ ti gbé lẹ̀. Ẹ wá ní anyone who says you will not eat in Ijebuode kí ló fẹ́ jẹ Ijebuode will wash his hand in ẹ̀pẹ́. Ẹ ti gbé ṣẹ̀ṣẹ̀ sí kábíyèsí. Ẹ ti gbé ṣẹ̀ṣẹ̀ sí. Kò lè work. Ẹ gbà bí mo ṣe sọ fún yín. Invoke àwọn alálẹ̀ Ìjẹ̀bú-Òde wọn ní ìtìlẹ́yìn. Kódà ká sọ pé wọ́n ti ń tìlẹ́yìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ti padà lẹ́yìn ẹ̀ báyìí. Ẹ gbà bí mo ṣe sọ fún yín. Ẹ̀pẹ́ alárè Ògúnmọ́dẹ̀dẹ̀ àbí kábíyèsí. Ẹ̀dẹ̀ wá fi rẹ́dẹ̀rẹ̀dẹ̀ fi rẹ́ wọn. Òun náà nǹkan mọ̀. Ilé ìtẹ̀sán yẹn kábíyèsí ẹ kó jẹ. Odò òdì àdáni. Kí lẹ tún sọ? I know you will bring real changes to our great nation. Changes. Nation wo? Anyway, it's a nation yìí ni. Because it's for the few selected few. Àwọn lè ń bá sọ. So, nation yìí great real changes. Ó náà wá dáhùn. Ẹ ti kàn yẹ́ mọ́ lápá báyìí sí ọ náà wá dán ní I came to Ogun State to invoke the spirit. Báyìí sí yo Bọ́lá ti gbé Muslim lẹ̀ o ó ti gbé Allah lẹ̀ o ó ti gbé ẹ̀sìn Muslim ó ti gbé lẹ̀ o. Ó ní I came to Ogun State to invoke the spirits. One is for the spirit of freedom. And the second is either there is money or no money, we are winning. Winning in what way? Winning in what way? Ṣebí APC ló ṣògùn àrìnàkùn fún aáyán tó ṣògùn kìnnìkan fáyán.
this same APC náà ló ṣoògùn àrìnà kò fẹ́ dìyẹ jẹ́bí fúnra yín lẹ́jọ́ fúnra yín lóògùn jẹ APC gbé APC gbà APC tí APC ṣí so kíkí lẹ wá kí n sókè bí ẹran sísun sí ẹjọ́ lẹ fẹ́ rò ẹjọ́ lẹ fẹ́ rò. We came to invoke the spirit of freedom. Jọ láti gbà ṣó fáwọn èèyàn ní freedom ṣá ó fún wọn ní freedom enslavement entrapment the masses are cornered they're entrapped. Wọ́n sọ pé wọ́n invoke the spirit of freedom well àwọn alálò ní máa wọ́n máa free ìwà lọ́wọ́ yín wọ́n á gbà wálẹ̀ lọ́wọ́ yín wọ́n á gbà wálẹ̀ lọ́wọ́ yín. Invoke the spirit of freedom. What are you freeing yourself from? Is it the Chicago scandal that you invoke the spirit of freedom for? Is it the Ishim you registered in the Bola Tinubu Adekunle that registered in Chicago is a girl? You are a boy. Is that the freedom you are invoking? The spirit of freedom. Is it for the what is it now? The drug whatever. Is it when you are invoking the spirit of freedom for? Me understand. Is it for the blood of the children killed near SARS? Is that what you are invoking the spirit of freedom for? Because I don't get it. Make it make sense. Who, if anybody should invoke the spirit of freedom, is the masses. And that reminds me, Kábíyèsí, I'm coming back to you. I am coming back to you. Kí lẹ sọ náà, Kábíyèsí, orí ìlú lẹ jọba lé. Gẹ́gẹ́ bí aráàlú, kí ni nǹkan tẹ́ ẹ sọ? Kábíyèsí, gbogbo ẹnikẹ́ni tó wá sọ wípé whoever they are, ní as much as wọ́n wà lórí ilẹ̀ tí wọ́n ń tẹ̀lẹ̀ mọ́lẹ̀, tí wọ́n wá ní àfinira, wàhálà ìdààmú àìrójú àìráàyè. Kí lẹ sọ Kábíyèsí? Ló máa dé báwọn mẹ̀kúnnù. Ẹni yẹn á jẹun níjẹ̀bú-òde, á wá lọ fọ ọwọ́ ẹ̀ lẹ́pẹ̀ẹ́. Kò sí jàǹbẹ́. Gbogbo ẹni bá ti support ìnira mẹ̀kúnnù, bóyá ó ṣe lójú táyé ni o, bóyá ó ṣe ní ìdákọ́ńkọ́ ni o, bóyá ó lọ ṣe lẹ́yìn ni o, tí wọ́n lọ gbẹ̀yìn bẹ́bọ́jẹ́ ni o, bóyá wọ́n ṣe lóru ni pé òru la ṣèkà ẹni bá ṣe lójúmọmọ kò ní fara rẹ̀ lọ. Gbogbo orú ẹni bẹ́ẹ̀, àwọn alálẹ̀ orí ìrùn ilẹ̀ Yorùbá wá jẹ́ kí irú ẹni bẹ́ẹ̀ kó jẹ́ oníjẹ̀bú-òde kó wá lọ ṣọ́ wọn lẹ́pẹ̀ẹ́. Á wá di ẹ̀pẹ́ ṣàgolódé pọ́tá. Nígbà tó bá wá dé pọ́tá, á wá fi orí rìn lọ sókè ọ̀yà. Tó bá wá dókè yóò wá fàyàwọ́ wọ Niger Republic. Kò sí jàǹbẹ́ Kábíyèsí. Back to center. Over to you. Over to you. Òkúta bá sọmọ pẹ̀lọpẹ́ sọ ọmọ ni. That is it Kábíyèsí. Ẹ lè máa fẹnu àṣẹ sọ̀rọ̀. Ẹni tí àwọn tẹ́ ìfẹ́nu àṣẹ bá sọ̀rọ̀ ẹ mọ nǹkan táwọn náà ní ni. Excuse me. Ẹ wọ́n ta sọnù. Ẹ wọ́n dá sẹ́gbẹ́ kan. Ẹ kó ṣì dá sọ́hùn. Ẹ ti sọ̀rọ̀. Okay. Immediately the results were announced and you were declared president, I told everyone around me that God has answered the prayers of Kábíyèsí. Oh my God. Ṣé àwọn àìní ni?
ṣé ẹ̀ wáìnì wa ni ẹni lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n ní tí what's his name Mr. Yakubu ẹ má ṣe before star tí Yakubu tó announce the results tí wọ́n wá ní Tinubu náà gbé fún wọn fi jù lórí wọ́n fi jù wọ́n ajẹmápamí jẹ ẹ wá ní ẹ̀yin o nínú àgbàlá ọlá yín o nínú ọlá ńlá yín ẹ wá sọ fún gbogbo àwọn tó yín yín ká pé Ọlọ́run ti gbàdúrà àwọn Nigerians kábíyèsí ẹ bá mi nu ẹnu yín náà ẹ bá mi ó tàbí ní kéèkọ́ kó wà níbi ẹgbẹ́ ẹnu yín ẹnu irọ́ ọbẹ̀ lẹ́nu dasán nìyẹn ẹni Ọlọ́run gbàdúrà àwọn Nigerians ẹ jọ ẹni mélòó ló dìbò fọmọ yín nǹkan tó wà ní ẹjọ́ ọ̀rọ̀ tó wà ní ẹjọ́ kábíyèsí tí ẹ rí fojú ẹ̀ hàn gbangba pé ọmọ yín òjòrò ló ṣe ojúṣàájú ló ṣe ó mú kan má kan ọgbọ́n àlùmọ̀ǹkọ́rọ́ yìí òkú tó sin ẹsẹ̀ rẹ̀ yọ ọ̀tá oúnjẹ àìtó lóúnjẹ kábíyèsí ẹ wá ní kí lẹ sọ ẹ tún sọ kábíyèsí mi ò gbọ́ nǹkan tẹ́ ẹ sọ tàbí make it make sense kábíyèsí and immediately the results were announced and you were declared president. I told everyone around me that God has answered the prayers of Nigerians. Nigerians are oríṣiríṣi torí àwọn Nigerians kan wọ́n wà more Nigerians than Nigerians. Ọlọ́run gbàdúrà wọn kọ́ọ́lù ládùúrà wọn sọ pé Ọlọ́run gbàdúrà àwọn Nigerians okay. jàǹbá tán fún jàǹbá rà kí n bẹ́ẹ̀ kí sọ̀rọ̀ ọ̀rọ̀ ń parọ́ fúnrọ́ kẹ́ ẹ máa purú ojúkorojú kábíyèsí ó mà ṣe ẹ̀dẹ̀ já ránkì yín wálẹ̀ báyìí oh my God oh my days Tinubu wá ní I asked you a sincere question here in the palace when I came before the APC primaries ó lóun bí yín kábíyèsí òun bí yín I said if I should run or not pé ṣé kò ń díje àbí kò má díje if you said I shouldn't I would have stepped down ó ní kálẹ̀ sọ pé kò má díje òun ò bá sanwó lẹ̀ I wouldn't have gone against my father òrọ́ máa lè tàǹbà bẹ́ẹ̀ èrè òun bàbá ẹ̀ kí ló sọ ẹjọ́ máa tanra yín lórí wọ́n jọ ń sá ìkara wọn ẹjọ́ máa kí ló sọ I wouldn't have gone against my father but you said immediately that I must run. You said it is our turn. You said it is our run, not my run. Kábíyèsí tó túmọ̀ sí pé irú mi Tinubu tó ń jó lórí omi onílù ẹ̀ wà ń sálẹ̀ mo ń sọ náà pé kí ló dé tó kágídí borí bíi fáànù yíbọ̀ àṣẹyìn lẹ́tì ẹ̀yìn lẹ́tì ebó ló sọ yìí you said it is our run not your run you said it is our run not my run you told me that the entire Ijebu kingdom are behind me
Àwọn ọmọ oníjẹ̀bú ló wà behind ẹ̀. Have you been to the streets of Ijebu, to ordinary people? Ẹjọ́ ẹni mélòó ló dìbò fún ẹ gan ní that same very Ijebu that wọ́n sọ pé Ijebu kingdom is behind me, really? Kábíyèsí, wow. Àṣírí òun tó jò báyìí náà nù. Ẹ̀yin bàbá àsàlẹ̀ tó ní bàbá àsàlẹ̀. Wow. Ìyẹn náà dá. Ìyẹn náà dá. Ó lẹ́yìn ni bàbá òun. Ẹ̀yin ni bàbá òṣì tẹ bímọ ya. Kábíyèsí. Ẹ̀yin lẹ bímọ tẹ́ ẹ̀kọ́. Ẹ̀yin lẹ bí ọmọ àbí ìpàbí ọmọ tẹnu ò ká, ọmọ tẹnu ò bá ti ká aṣọ ò lè ká. Ọmọ tí wọn bá ti kán lé ìta ló ti máa gbẹ̀kọ́ wá. Ọmọ ó ti wow, it's good. Ọmọ yín yóò pẹran yóò dàjẹ́, yóò pẹ̀kú yóò dàjẹ́, kábíyèsí yóò pẹja yóò dàjẹ́, yóò wà pààrọ̀ gidigba, yóò wà fi ka yín mọ́lẹ̀. So ẹ̀yin ni bàbá olè, ẹ̀yin ò kábíyèsí, ẹ̀yin ni bàbá olójóró, ẹ̀yin ni bàbá àwọn boys, ẹ̀yin ni bàbá àwọn ọ̀rá ìsà, ẹ̀yin ni bàbá àwọn aninilára tó ní mẹ̀kúnnù lára, ẹ̀yin ni bàbá àwọn ọ̀rùnlú tí wọ́n ń rùlú, kábíyèsí, ẹ̀yin ni bàbá drug baron. Well, apple doesn't fall far from the tree. Apple doesn't fall far from the tree. Ó ti ẹ̀ dá tó so àti mọ bàbá ẹ̀yìn sí i. Ọmọ tí ò mọ bàbá tó bí, tí ò mọ bàbá tó fà tó ẹbí, bàbá tó ṣẹ̀ẹ́lẹ̀ kó mọ́, tó wá ń wá bàbá tí ò sọnù tó ń wá káàkiri. Bàbá mélòó ló wá fẹ́ ní? Torí bó ṣe pé Aláàfin náà ní bàbá ẹ̀ nìyẹn. Bàbá òun. Ẹ jọ̀ọ́, kí náà fàánú èdè, kí lẹ fi jura yín lọ? Àpọ́nlé ni fádà, àbí? Kí lẹ fi jura yín lọ, kábíyèsí? Ẹ jọ̀ọ́ máa tanra yín. So, wow, ẹ̀yin ni one of his principal enablers. Really, kábíyèsí? Ẹni kó máa fara ní aráàlú lọ, kó máa fi ìyàjà aráàlú lọ, mẹ́mẹ́, kó ṣú aráàlú ní ṣégè, àbí? Kò sí jàǹbẹ́ kábíyèsí, kò sí jàǹbẹ́. So ṣúwọ́ ṣe tẹ́yìn méjèèjì jọ ṣe ni, àbí? Ẹ wá fèpèlé kábíyèsí, èpin yẹn kó padà sáàfin yín, kábíyèsí. Ẹ má mọ aráàlú ẹ̀ ń fìyà jẹ wọ́n, ẹ̀ fara ni wọ́n, ẹ̀ tún wá fèpèlé. Kábíyèsí, kò sí jàǹbẹ́. Ṣé bẹ́ẹ̀ yẹn yọkọ̀ ṣoṣo lẹ́yìn sọ̀rọ̀, ẹ̀yin lẹ́ ṣe pé ẹ wá wòye millions, trillions, billions of people tí wọ́n ń ṣépè fọmọ yín. Of course ẹ̀yin náà máa bá a pín bẹ́ẹ̀. Torí ẹni tó ọmọ ẹ̀ ṣàìsàn tó gbére ilé ìwòsàn tí ò sóògùn, á ṣépè. Ẹni tó ń wóúnjẹ ò jẹ́ ẹ̀ lọ, táwọn Fúlàní jí gbé, bóyá wọ́n ní kán mówó wá tí wọ́n rówó múlẹ̀ tó lọ ń dẹ́mi ẹ̀sìn, tàbí wọ́n mówó àti pé wọ́n mówó lẹ̀ o, wọ́n tún pa á, wọ́n á ṣépè. Àwọn náà ṣépè, kábíyèsí. Abẹ́ni tó yẹ kó, àbí student loan tí wọ́n láwọn gbé sí, tí wọ́n láwọn gbé wáyé, tí wọ́n fi ara ní aráàlú. Òbí mi wà tó jẹ́ pé ó ń struggle ní láti rán ọmọ ẹ̀ nílé ìwé, torí pé wọ́n fowó kún owó ilé ìwé. Ọmọ mi ìbáyìí kò ní lè tẹ̀síwájú, á ṣépè, kábíyèsí. Ó máa ṣépè. Àbí èèyàn tó jẹ́ pé torí pé wọ́n fi owó kún owó petrol, ibi tó ti ń rìn lọ, ó kú sójú ọ̀nà, ó kú àìtọ́jọ́, ó máa ṣépè, kábíyèsí. Á ṣépè.
mélòó bẹ́ẹ̀ la wá fẹ́ sọ. Ẹ̀yin wá ń ṣépè lẹ́nu yín kábíyèsí, ẹ̀ ń ṣépè. Tẹ́ bá ní yóò lọ́dún mẹ́jọ, tọ́dún mẹ́jọ ò bá jọ ńkọ́. Tẹ́ bá dúró lé pé yóò lọ́dún mẹ́jọ, tọ́dún mẹ́jọ ò jọ ńkọ́. Ṣé béèyàn ni yín? Èèyàn lásán. Ẹ̀yin wí ni délédùà, ọ̀run tó mẹ́ni tí ó là, olódù tó màre, tó bá ní kò ní kẹjọ ńkọ́, kò ní lu ọdún mẹ́jọ ńkọ́, àbí kò ní kíje. Kí lẹ fẹ́ ṣe sí? Kí lẹ fẹ́ ṣe sí kábíyèsí? Rádaràda. Ẹ̀ ń ṣe pé kò sí jàǹbẹ́ kábíyèsí. Bí èèyàn bá wúwo èpè, bí èèyàn iṣẹ́ ọwọ́ èèyàn ló máa ṣépè tàbí ṣàdúrà fún. Èpè mẹ̀kúnnù ò sí lẹ́nu yín kábíyèsí, ẹ pàdé òde àdáni, ẹ kò jẹ. Èpè mẹ̀kúnnù ò sí, ẹ̀yin ò lè ṣépè fún mẹ̀kúnnù torí pé ẹ ti jẹ́ dodo, ẹ lè so dodo. Mẹ̀kúnnù ló máa ṣépè fún yín, àtẹ̀yìn àtọmọ yín tí wọ́n dẹ̀ ti ń ṣe. Ní ìṣẹ́jú ní wákàtí náà ń ṣe. Torí nígbà tí this so called hope tẹ́ni ọmọ yín yóò ṣe hope Nàìjíríà, nígbà tí Nàìjíríà bá happen to people, till their hopes are dashed, till their livelihoods, till their dreams are shattered, wọ́n máa ṣépè kábíyèsí. Mélòó ni yín? Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ní aráàlú lára, mélòó ni yín? Tí ìlú bá ṣe tán tó bá dìde tó eru gàlè, tó bá ṣe tán tí wọ́n bá dìde ẹ̀ ní dúró, ọkàn yín ò ní balẹ̀, ẹ máa sá kìtìkìtì, ẹ sá kàtàkàtà ni. Kò sí sígbà tí ò ní ṣẹlẹ̀ kábíyèsí. It's a ticking time bomb. It's a ticking time bomb. Bówù yẹn ṣe pé jù bẹ́ẹ̀ lọ, ẹni bá wùwù èpèlèpè máa mú. Ṣùgbọ́n èpè tẹ́ ẹṣẹ́ ìkábíyèsí kò tọ́ súnà. Èpè tẹ́ ẹṣẹ́ ìṣẹ́ bí mùsùlùmí ni yín kábíyèsí kò tọ́ súnà. Torí pé kí ni ọmọ yín ò tọ́ bó ṣe yẹ kó tọ́, kò rìn bó ṣe yẹ kó rìn. Ọ̀nà tí ò tọ́, ọ̀nà tí ò yẹ ló gbà dé bẹ́ẹ̀. Ohun ọwọ́ mi ò tó máa fi gọ̀ǹgọ̀ fáni. Ohun tójú irú ẹni bẹ́ẹ̀ bá rí, àwọn tó ṣe ń jọ́kì ní àná tí wọ́n bá rí mú jẹ, ká máa wò kábíyèsí. Ká máa wò nínú odù ìrọ́dẹ̀ gbogbo kíní fake náà ni. Nínú odù fá wà tó rọ̀ mọ́ wà tẹ́yìn àtọmọ yín wù. Kí ló kọ́gun sí wọn? Tẹ́ bá lọ sínú Quran, ẹsẹ̀ Quran tó àwọn tó ṣe something similar sí nǹkan tọmọ yín ṣe yìí, kí ló ṣẹlẹ̀ sí wọn? Tẹ́ bá mi lọ sínú Bible, nínú Bible àwọn tó ṣe something similar sí nǹkan tẹ́yìn àtọmọ yín ṣe yìí, kí ló ṣẹlẹ̀ sí wọn kábíyèsí? Bàbá abayín ṣe kó pẹ́gun mẹ́rin. Àwọn alálẹ̀ orírun ilẹ̀ Yorùbá, kábíyèsí, over to you. So tẹ́ bá lọ ilé àbọ̀ kí lẹ fẹ́ jẹ́? Àbọ̀ kí lẹ fẹ́ jẹ́? Àbọ̀ kí lẹ fẹ́ lọ jẹ́? Kẹ́ ti wá dákẹ́, ó má sàn Ọlọ́run. Kẹ́ ti dákẹ́ kábíyèsí, ó sàn kí gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ kò rántí ẹni mọ̀ gbọ́ kábíyèsí. Ẹ jókòó kábíyèsí, ẹ máa retí ògúlùtù, kò sí jàǹbẹ́. Mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ pé oró àkọ́dá kò dàbí àdágbẹ̀yìn o. Eégún tó bá dẹ̀ kọ́kọ́ jó, ìran ló máa wò kábíyèsí. Ìran ló máa wò. Àtẹ̀yìn àtọmọ yín, ilé ìtẹ̀ wà yìí, ẹ ti tẹ́ ẹ ti fàdẹ́ tẹ́ẹ̀dì. Ẹ ti tẹ́ ẹbí tí ẹ wọ ẹbí lóhùn. Ẹ tẹ́ ẹ fàtẹ́ tẹ́ẹ̀dì kábíyèsí. Tó bá sọ pé mi ló máa ṣe jáde náà máa sọ pé rọ́.
ẹni agbójú okùn ní òde ẹni àgbà kábíyèsí really kò bá má ti jẹ́ yín kò bá má ti jẹ́ yín rárá àtọ́ ẹ wá ń fọlá jiyọ̀ kábíyèsí ẹ ń fọlá jiyọ̀ ẹ wá múlẹ̀ ẹ ń tẹ̀ ṣùàṣùà ẹ ń tẹ̀lé báṣubàṣu kábíyèsí ẹ múra sí so that is my response to what you and your so-called son said in Ijebuode. Ẹja oníjẹ̀bú-òde yóò lọ ṣe wọ́n lẹ́pẹ̀ẹ́. Okay, we shall see kábíyèsí. Mẹ́mẹ́ tó ń bọ̀ kò sí jàǹbẹ́. Ọwọ́ ọmọ yín ti ní kó máa jàgbàdo. Kábíyèsí ṣe ti jẹgbó. Ṣé ẹ̀ mú ògì yín dáadáa? Ṣé wọ́n bá yín sẹ̀wá lágbàdo? Ẹ wá rọra fi gàrí Ìjẹ̀bú lé, ó ti ní gàrí. Àtẹ̀wà what we did gàrí cassava àgbàdo ẹ̀wà àbí nígbò tí ẹ sin ara yín dán kábíyèsí náà. Ẹ wò bá ara yín ṣe ń dán yọ̀yọ̀yọ̀ ẹ wò ara yín sára aráàlú. Àfáàrú ọmọlé kí ó ń sanra. Ìyẹn náà dá kábíyèsí kò sí jàǹbẹ́. Eléyìí tẹ́ ẹ ṣe posterity ò ní gbàgbé yín. So for the record lèmi náà ṣe ìṣẹ̀lẹ̀ so kò sí jàǹbẹ́. That is my response kábíyèsí sí ọ̀rọ̀ tẹ́yìn àtọmọ your so-called ọmọ àbí ìpàbẹ ọmọ àbí ìkọ́ àkọ́ ọgbà adàgbàdìyẹ́rà òfò dàgìnìdọ̀ọ̀rọ̀ dàgẹ̀rẹ̀lúná ọmọ yín tó ń tọ̀ sára. Kábíyèsí anyway ṣe ọmọ yín náà baby yín oh my god your baby yín tó ń lo pampers baby yín tó gbójú yín lọ torí gíẹ́mí bí olóńgbò tó kì sínú omi wọ́n wọṣọ gbogbo ò dálẹ̀ lára ẹ̀ náà ni tí ó mọ ní tìpolò dàgẹ̀lẹ̀ bí nǹkan tó máa yí dà sọnù. ọmọ yín gbójú yín lọ ìyẹn náà dá ó sì jàǹbẹ́ ẹ múra sí ẹ̀yin náà Ìjẹ̀bú-Òde kí lẹ tún sọ ṣé ẹ ti sọ tán ó lóun bí yín pé ẹni máa lọ ṣe ẹni kò lọ ṣe pé ẹ wà lẹ́yìn ẹ̀ tẹ́ bá wà lẹ́yìn ẹ̀ tẹ́lẹ́dùn ò bá sí lẹ́yìn ẹ̀yin méjèèjì nǹkan tẹ́ bá wà lẹ́yìn ẹ̀ táwọn alálẹ̀ orí ìrun ilẹ̀ Yorùbá tí wọ́n bá wá sí lẹ́yìn yín nǹkan as a matter of fact they are not there kábíyèsí ẹ̀wẹ̀ yín wò ó fẹ́ there's not absolutely nothing there àtẹ̀yìn àtọmọ yín ẹ fúyẹ́ ẹwẹ́ bí ń tẹ́ ẹ bí lò food to first answer tí ò ní yọ ṣùkẹ́ so guys on that note thanks for listening to me until I come your way again bye.